ẹ má ṣàsùn péye o omíyalé ń bọ̀ nípìnlẹ̀ èkó. Ìjọba ìpínlẹ̀ èkó ti ṣèkìlọ̀ fún tónílé tàlejò lórí ìṣẹ̀lẹ̀ omíyalé àti afẹ́fẹ́ òdì tó ṣeéṣe kó ṣẹlẹ̀ ní bí àsìkò òjò ṣe ń súnmọ́ etílé, tí wọ́n sì rọ àwọn aráàlú láti bọ̀wọ̀ fòfin àyíká láti dènà ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ọ̀gbẹ́ni Tókunbọ̀ Wahab sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí. Wahab yànnàná onírúurú àwọn nǹkan tó ṣeéṣe kó ṣẹlẹ̀ àti ipa tí wọ́n lè ní lórí ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó. Ó ní àsọtẹ́lẹ̀ yìí kò sẹ́yìn àbájáde tí àjọ Nigeria Meteorological Agency NIMET fi síta lọ́jọ́ 10 oṣù kejì ọdún tá a wà yìí lórí àwọn àyípadà tó ṣeéṣe kó bá ojú ọjọ́. Kọmíṣánná ti wá rọ àwọn aráàlú láti dẹ́kun dídà ìdọ̀tí sí ojú àgbàrá. Ó ní ó lè ṣokùnfà ìjàmbá omíyalé, àgbàrá ya ṣọ́ọ̀bù. Bákan náà ló ké sí àwọn èèyàn agbègbè bíi Òwòde, Ìwàyà, Màkókò, Bàdíà, Ìjọra, Ìsálú, Pọ́tà àti Ṣìbìrí pé kí wọ́n jẹ́ ojúlàlá kan fi ń sọrí kí wọ́n sì wà ní ìmúrasílẹ̀.